fídíò kan ni wọ́n ń jù sí mi látàárọ̀ tẹ́lẹ̀ ń pè mí sákèsí níbi tí Portable ti gbá pásítọ̀ kan létí. Àwọn kan ló ti ṣe deliverance fún pásítọ̀, oríṣiríṣi àwàdà ó ní wọ́n fi ń ṣe. No problem. Èmi máa bẹ gbogbo ọmọlẹ́yìn Kristi pátápátá, ojú tó ń kálukú máa fi wò ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ojú tèmi ó fi wò kò ní jẹ́ ojú ènìyàn, yóò jẹ́ ojú Kristi tàbí ojú Ọlọ́run. Ẹ má gbé lọ bí a ṣe ń gbé lọ yẹn, but fún ẹni tó jẹ́ onígbàgbọ́ òtítọ́ àtòdodo yóò jẹ́ ayọ̀. Fúru pásítọ̀ yẹn mo bá dúpẹ́ pé wọ́n gbá létí. Ìkan nínú ogun ayé ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ rẹ̀ fò lọ, àkàkún èrò ìjọba ọ̀run. Bí ó bá rí bẹ́ẹ̀, Stephen lọ wàásù, ó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó le, àwọn tí ò gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ lókúta, kàkà kó sá kúrò ńbẹ̀, kò kúkú kúrò. Ó ní èmi rí ọ̀run ṣí sílẹ̀, náà mo sì rí ọmọ ènìyàn ní ọwọ́ ọ̀tún. Ó tún tẹnu mọ́, wọ́n tún sọ lóko títí tó fi kú. Tí wọ́n ń pè ní Kristẹni nìyẹn, ọmọ lẹ́yìn Kristi. Àwa kì í kọ̀yà, kì í kọ̀ pọ̀njọ́, kì í pẹ̀jọ́, kì í kọ̀ no matter tó bá ṣẹlẹ̀ sọ́ni sẹ́yìn rere gbà bẹ́ẹ̀. But àṣìṣe kan ni pásítọ̀ yẹn ṣe tí mo fẹ́ kẹ́ jẹ́ ká kíyèsí ọmọ lẹ́yìn Kristi. Ẹ má sọ yẹn di tẹ́ ń gbà bí ẹni gbàgbọ́ ọtí. Ẹ má blame Sàásù Portable. Ẹ má gbàgbé wípé ìdí iṣẹ́ tiẹ̀ ló wà yẹn, ìdí ọjà tiẹ̀ ló wà yẹn. Kò dẹ̀ sí àjọṣe kan pẹ̀lú òkùnkùn àti ìmọ́lẹ̀. Ọ̀gbẹ́ni lè rò pé Ọlọ́run lè fẹ́ lóhun, ó dẹ̀ lè sọ pé òun gbóhùn, Olúwa ní kò lọ bá. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tá à ń gbọ́ ni pé wọ́n ti ń wá bẹ́ẹ̀ síwájú bá ẹ̀rí tó ti ń lé wọn. Torí tèmi fẹ́ sọ ní tẹ́lẹ̀ pé kò ní láti gbá létí, ó kàn máa sọ wọn pé ẹ kúrò, ẹ má dìbí mọ́. But ọ̀pọ̀lọpọ̀ wa náà ń ṣe la gba Kristi yẹn sí ọ̀nà òdì. Tí wọ́n bá lé MB kan páwọn ò fẹ́ gbọ́rọ̀ rẹ̀, ayé ti advance ju gbogbo nǹkan wáyé lọ. Orí mídíà lásán o lè wàásù, tọ́lọ̀ bá rẹ̀ sí Portable gan o lè ṣàlàyé, o sì lè táàgì Portable. Mi ò wá mọ mission tí ìránṣẹ́ Ọlọ́run yẹn ní láti lọ síbẹ̀ kó tó di pé à ń fi ìgbà tí deliver ẹ̀. Mo fẹ́ lọ nínú ẹ̀kọ́ fún wa, kí ni ẹ̀kọ́ Jésù nípa ìyìn rere? Because ọlọ́gbọ́n máa ń fi ọgbọ́n ṣiṣẹ́ ìrìjú ẹ̀ ni. Ilé ẹ̀sọ́ ọgbọ́n orí nìkan bí kò sí ọgbọ́n ìwé mímọ́. Ọgbọ́n ẹ̀mí la fi máa ń ṣiṣẹ́ ìránṣẹ́. Bí kò sọ́dọ̀ Portable, ó ṣeéṣe kó lọ níbòmí náà kí wọ́n lù kí wọ́n gbá etí ẹ̀, ó ti wà lákọsílẹ̀. Ọlọ́run ló dé Portable máa mú ọ̀rọ̀ Jésù wá sí ìmúṣẹ nínú ayé ọ̀gbẹ́ni yẹn. Ẹ jẹ́ ká sáré lọ́nù ìwé Matthew kí má gbà wá lákòókò. Mo sì ń bọ̀ nú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bóyá láti ọ̀la lọ. Ẹ̀yin àfáà wa, ẹ kú àmójúbà mi, mo tó ti súnmọ́ tòsí yín o. Ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin Islam ẹ̀sìn àlàáfíà, mo ti súnmọ́ tòsí yín. Ẹ kú àmójúbà mi. Ẹ̀yin tẹ́mi pé sẹ́, ẹ̀yin eléèbú, ẹ tètè kẹ́ lọ múra lẹ̀. Mo ń bọ̀ ọjọ́ tí ń bá dé màá sọ fún yín pé mo ti dé, ṣùgbọ́n mi ò tí ì dé. Ẹ já lọ́nù ìwé Matthew orí 10 láti ẹsẹ̀ 5 àti 6 náà, ẹ já gbọ́n tí Jésù wí mẹ́. Àwọn 12 wọ̀nyí ni Jésù rán lọ. Àwọn 12 ọmọ ẹ̀yìn rẹ̀ òun ló rán lọ. Ó sì pàṣẹ fún wọn pé kí ni yẹn? ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí. That is first point. Now mi ò sọ pé kèfèrí ni Sàásù, ṣùgbọ́n àwọn tí wọ́n wá sí ilé ọtí ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe onígbàgbọ́. Ìgbé ayé tiwọn tí àwọn wá gbé nìyẹn nínú ayé yìí. Bẹ́ẹ̀ ló wà láwọn ìlú kọ̀ọ̀kan nígbà tí Jésù wà láyé tó dẹ̀ kìlọ̀ fún pé kán má lọ bẹ̀. Irú àwọn Jericho, àwọn ibìkan náà wà bí Samaria, bẹ́ẹ̀ lọ tẹ́ pa nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wàásù gan, ìwàásù yẹn yìí tí wọ́n ló máa bọ́ sí. Yẹ ẹ má lọ sọ́nà kẹfìrí yẹn. Ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria. Ẹ má ṣe wọ ìlú àwọn ará Samaria. Ṣùgbọ́n ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tí ó nù lọ. Ibẹ̀ yẹn làwọn Mùsùlùmí wa máa ń mí skóòtì pé Ísírẹ́lì nǹkan náà Jésù sí. Àwa tí ò yéyé orin tiwa wípé àwa níran Ísírẹ́lì Áfíríkà kagbọ́lá Olúwaga àjágun Olúwa ti gòkè lọ láti lọ́ọ́ pèsè ayé awániran Ísírẹ́lì ní Áfíríkà. Tẹ́ bá ní Ísírẹ́lì nígbà tí ó dẹ̀ yé wọn kò yé wọn tí ó yà sáájú ní ó yọ ọmọ ẹ̀yìn. Ẹ má jẹ́ ká fi tí wọ́n yẹ di wa lọ́wọ́. Yes, ẹ kàwé. Bí ẹ̀yin ti ń lọ. Ẹ máa wàásù. Wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. That is the only assignment tí Kristi fún wa, ká wàásù nípa ìjọba Ọlọ́run. Ẹni tó bá wà fún tó bá gbọ́ dédé, ẹni tó bá lòun ò fẹ́ gbọ́ tiẹ̀ kì í ṣe do or die síbẹ̀ náà. Ní Matthew 10 yẹn from verse 14 lọ sí 18, ẹ jẹ́ kán bá wa kà ká gbọ́ wí. Ẹnikẹ́ni tí kò bá sì ti gbà yín. Ẹni tí ò bá gbà yín. Tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín. Tí ò gbọ́rọ̀ yín. Nígbà tí ẹ̀yin bá ń jáde kúrò ní ilẹ̀ náà. Follow instruction tí Jésù fún wa ni. Tẹ́ bá ti ń jáde kúrò nílẹ̀ náà, yes. Tàbí ní ìlú náà. Ẹgbọn eruku ẹsẹ̀ yín ẹgbọ̀n sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín. Lóòótọ́ ni mo wí fún yín. Yóò sọ fún ilẹ̀ Sódómù àti Gòmórà. Ẹgbọn bàtà yín méjèèjì pé Olúwa mo wá síbi tó rán mi wọn gbà mí o. Eruku ibi tí mo wọ̀ tó gbọ̀n sí mi lẹ́sẹ̀ mo ti gbọ̀n lẹ̀ o. Yóò sàn fún Sódómù àti Gòmórà, yes. Ní ọjọ́ ìdájọ́. Lọ́jọ́ ìdájọ́. Jù fún ìlú náà lọ. Wọ́n yẹ kẹ́ wá fi Portable ṣe pé yẹ́sẹ̀ kàwé. Wò ó mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkòkò. Ẹ jẹ́ ká mú yẹn dání. Ẹ wo àgùntàn sí ìkòkò.
dandan ni a jẹ ìyà kò sọgbọ́n a rò oríṣiríṣi àgùntàn tó bá lọ lè kókò tó bọ̀ ẹ jẹ́ ká kí pé o ẹ kàwé. nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò. ẹ gbọ́n bí ejò yes. kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn. ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn yes. nítorí wọ́n fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́. yes. wọ́n sì nà yín nínú sínágọ́gù wọn. ṣé bí wọ́n gbá létí ni wọ́n sọ pé wọ́n ó nà yín ẹ̀yin ajínrere ẹ̀yin wòlíì ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wọ́n máa lù wá yín ò jẹ́ tuntun ó ta wá lára lóòótọ́ ṣùgbọ́n ti wà lákọọ́lẹ̀ fún wa yes. a ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi. all right. fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. kò jù bẹ́ẹ̀ lọ arákùnrin àti arábìnrin kò sí ẹni tó máa ṣiṣẹ́ ìrere nítòótọ́ àti òdodo tí ò ní fara gba ìyà. mo kí pásítọ̀ yẹn àwa tí ó ń gbóná lọ́kàn rẹ̀ ẹ jẹ́ ká lọ rí ọkàn wa ńlẹ̀ ẹ jẹ́ ń tètè mi fẹ́ kí fídíò ogún púpọ̀ Matthew 5:11 and 12 ẹ jẹ́ àgbọn tó wí. alábùkún ni fún ẹ̀yin. alábùkún ni fún ẹ̀yin. nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín. tí wọ́n bá ń kẹ́gàn yín. tí wọ́n sì ń ṣe níbi ní sí yín. tí wọ́n fọ yín létí tí wọ́n ṣe níbi ní sí yín. tí wọ́n fi èké sọ̀rọ̀ gbogbo sí yín. nítorí èmi. yes ẹ máa yọ̀. ẹ fò fún ayọ̀. nítorí èrè yín pọ̀ ní ọ̀run. èrè yín pọ̀ ní ọ̀run. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣenúbí ni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. gbogbo ọmọ ẹ̀yìn Jésù ẹ̀ máa rúkú tí wọ́n fi pa wọ́n lẹ́yìn tí Jésù lọ ni. ẹ jẹ́ gbàgbé ẹ jẹ́ wá nǹkan mi sọ tó máa ṣe wá láǹfààní mo kí pásítọ̀ yẹn o kú oríire God bless you sasu continue iṣẹ́ tó lù wá rán ọ máa jẹ lọ́ntì ẹ̀ ò ní problem o àti gbogbo àwa èèyàn tá à ń comment tá à ń bínú ẹ jẹ́ kọ́kàn wá ó wálẹ̀.